Àbẹ̀ní sọ sì dá ẹ lójú pé Dangote kọ́ ló bí mi. Ìròyìn ní púpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ń ṣe DNA fún ni wọn kì í ṣe ojúlówó ọmọ láti ìgbà tí ìròyìn ti jáde wípé nínú ọmọ mẹ́rin ọ̀kan ṣàmàkùnà ní sápẹ́ tó bá kọ́ ọmọ mẹ́rin lọ ṣe DNA. Ìwádìí jẹ́ kó yé wa bóyá látọ̀dọ̀ àwọn elétò ìlera wọ́n ní nínú ọmọ mẹ́rin tí wọ́n bá kó wá ẹyọ̀kan nínú ẹ̀ṣà wọ́n máa rí pé kì í ṣe ọmọ bàbá pé sọ́rí ìyá ìbá tí ń ṣe àkóbá fún àwọn ọkùnrin nítorí wọ́n máa ń retí èsì pé tó bá ti kó gbogbo ọmọ lọ báyìí kan ṣà ní ọmọ kan ni o ọmọ kan ni o wọ́n ní ilé tí wàá ṣokùnfà kí ẹlòmíì kó jáde ní ìhà ìtọ́jọ́ ní àkókò tí ò tó pàápàá jùlọ táwọn ọmọ bá ti gbọ́n wọ́n ní ó máa ń ṣàkóbá fáwọn ọmọ náà tó bá ti já àwọn ọmọ tó ti gbọ́n tó ti tójú bọ́ kó wá máa wò pé ẹni táwọn ti ń pè ní bàbá wọ́n tún wá ní kì í ṣe bàbá àwọn ọmọ tàbí ìyá wọn tó ń wò pé mọ́mì wa àtàárọ̀ àtọ̀sán báyìí ṣọ́ọ̀ṣì la ti ń bá wọn mọ́ṣáláṣí la ti ń bá wọn ìdí ìrun la ti ń bá wọn káwọn pé ṣó ṣe wá jẹ́ pé mọ́mì mi ṣáwọn náà wá ṣàgbèrè nàbí kíníkan wọ́n ní ó ń ṣokùnfà àkóbá fún àwọn ọmọ dájú sí pé àwọn àkọ́bí ọmọ ìmọ̀ jẹ́ kó yé wa wípé púpọ̀ nínú àkọ́bí ọmọ wọn ní wọn kì í sábà jẹ́ ọmọ ọkọ wọn ní nínú ìdá 100 wọn ní ìdá 64%